Báwo lo ṣe feel mo ṣe ń ṣe? You feel kó dàbí ẹni pé ìwọ ló ọkùnrin kí n máa jóbìnrin. Nǹkan tó fi gbọ́kọ mọ́ yín lọ́wọ́ nìyẹn. These ladies, they know how to do this thing very well. Go and learn how to do it. Forget. Adults in very cool bye. Babies, fuck off. And like I in you pay, Emma Wabi. When you see a woman holding a man things like this, focus on me. Leave the mic. And she's trying to take her mouth to the side. And the man was Shenwo. What's in below Sibe? Over your hand. The man will feel it. I'll bring her to free ice cream. I'll fi ice block send. I'll make tom for the ice block. I'll fi buy you oko eje. Hello Randy. Àwọn á bẹ̀rẹ̀ pẹ̀lú ibi ìlà tó wà níbi ẹ̀mọ̀ ìlà tó wà níbi ibi ẹ̀pọ̀n báyìí débi okó yẹn láti ibi okó báyìí á lọ báyìí á débi ẹ̀pọ̀n yẹn àwọn yẹn á tún fa wọn. Ayọ̀ ayé ẹni tí mo ní pé Jésù ẹni mo ní kí láìla ẹni mo ní gbàdúrà ó ní ìdí ogun. You don't even need ogun. Nǹkan tó ní pé tí ọkọ ẹ bá nífẹ̀ẹ́ tó láìkì ẹ tó wá tó ṣe irú eléyìí fún àwọn ọkùnrin kan wà kó kó gbogbo wọn sẹ́nu kó kẹ́pọ̀ wọn sẹ́nu wọn ní respect ẹ o àwọn tó máa sọ pé àwọn ò lè ṣe yẹn gan ni wọ́n máa lé káàkiri o ó wà bẹ́ẹ̀ àmọ́ ọkọ ilé ẹ ọkọ tó fẹ́ ní ọkọ tó fẹ́ sílé lẹ́kọ̀ọ̀kan ẹjọ́ wo be true kò jẹ́ kó wẹ̀ tó bá ti wẹ̀ tán kó wá ṣeré lórí òkú ẹ̀ ẹnu ni kò fi ṣe orí YouTube yìí nǹkan tí ń kọ́ yín pọ̀ ẹnu ni kò fi ṣe àti tọ́mùtọ́mù àti wà lẹ́nu ẹ̀ ó ti lérú oúnjẹ gan kò jẹun tọ́mùtọ́mù yẹn tó kó wá mú mi sí omi tútù kó wá gbẹ́nu bọ̀ ẹni omi tó wá mú sí iṣẹ́ máa ṣiṣẹ́ lọ́wọ́ kó omi tútù ni ń bọ̀.